ẹ wà lẹ́lẹ́ o onílé mo kágò kí n tó wọlé o bó ní gbogbo nǹkan o ẹ mà tó káàbọ̀ lálẹ́ yìí sí ìkànnì Jùgbà Master Channel. Ó lè jẹ́ alẹ́ ń bí ó lè jẹ́ àárọ̀ ń bò mí ó lè jẹ́ ọ̀sán ń bò mí ṣùgbọ́n nǹkan kan ẹyọ kan tí mo máa sọ fún wa ni wípé ògo tí dọjọ́ alẹ́ kọ́lọ̀ kó fún wa kó fáwọn ọmọ wa bẹ́ẹ̀ ṣe ń subscribe sórí channel yìí mo dúpẹ́ lọ́wọ́ yín mi ò ra dátà fún yín ìfẹ́ wa náà lẹ́ni tẹ́ fi ń sọ pé ẹ jẹ́ àtẹ̀lé ẹ jẹ́ ká máa wo gbogbo nǹkan tí ó máa ṣe ń bẹ̀ bẹ́ẹ̀ ṣe wá ń wò wá ní gbogbo ìgbà tá a bá gbé tò jáde Ọlọ́run ọmọ wa wò yín fún rere pé ó tásìkò láti ṣòrere fún arákùnrin tàbí arábìnrin yìí ẹ ṣé mo dúpẹ́ o ẹ jẹ́ kí n sáré sọ nǹkan tí mo gbé wá lénìí sórí ètò wa ètò tí gbogbo ayé tí wọ́n máa ń fẹ́ràn gbogbo wa tá à ń pè ní òkodoro bàbá sọ̀rọ̀ nípa òkodoro ẹ jẹ́ á sọ̀rọ̀ lénìí nípa principle kò sẹ́ni tí ò ní principle láyé o ìtí mo fẹ́ rèé mi ò fẹ́ léyìí má fi lọ̀ mí mi ò ní fi lọ̀ ẹ́ principle ni o oníkálukú ló lẹ́tọ̀ọ́ sí principle kò sì lè dọ́gba o ìtí ìwọ gbà èmi ò lè gbà ìtẹ́mi gbà ìwọ ò lè gbà àmọ́ síbẹ̀ nínú principle tá à ń sọ yìí ṣé nǹkan tó o gbà yẹn ṣe n tó right ni ṣé nǹkan tó o gbà yẹn ṣe n tó right ni ìta ń pè ní principle sáà ó ti kó bá ọ̀pọ̀lọpọ̀ èèyàn ó sì ti tún ayé ọ̀pọ̀lọpọ̀ ṣe ṣùgbọ́n àwọn tó kó bá wrong principle ni wọ́n ní as a principal ẹni tó ní principle ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ló wà tó jẹ́ wípé kì í fún ìyàwó ẹ̀ láǹfààní láti bá yẹn ṣeré kì í fún ìyàwó ẹ̀ láǹfààní láti bọ́rẹ̀ dọ́gba tá a bá dẹ̀ wò ó lóòótọ́ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rẹ́ ló ń da inú ìgbéyàwó rú ṣùgbọ́n tá a bá wá fẹ́ ṣe principle yẹn ṣé gbogbo ọ̀rẹ́ ni ò dáa no I don't want to see you with anybody I hate it I don't like it wọ́n dẹ̀ jọ wà ládùúgbò ìyàwó ní ṣọ́ọ̀bù tó ti ń tajà ṣùgbọ́n àwọn èèyàn ní ọba arajà but principle ẹ̀ gẹ́gẹ́ bí ọkọ ni pé o ò fẹ́ ríyàn pẹ̀lú ẹ̀ what are you trying to do? ọ̀pọ̀lọpọ̀ gbà ló jẹ́ pé tá a bá sọ̀rọ̀ pa principle ó máa ń sọ yẹn dòkúròrò nítorí pé àfẹ́ báyàn ṣe a máa fi kó bọ́mọ a máa fi kó báyà gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá channels tiwa mo sọ fún yín a máa kẹ́kọ̀ọ́ ń bẹ̀ kì í ṣe fàájà nìkan tàbí wàhálà tàbí tó ń ṣẹlẹ̀ tá a fẹ́ gbẹnu sí nìkan kì í ṣe gbẹnu sí máìkì nìkan o ṣùgbọ́n ó lè jẹ́ ẹ̀mejì péré ló máa wò àkẹ́ torí òní kọ́ torí ọ̀la ni àìmọye yẹn tó yẹ pé principle ló ti sọ di òkúròrò nínú ẹbí míì ó mọ̀ wípé aago 6 ni mo máa ń jẹun tó bá ti dago 6 kọjá ìṣẹ́jú 10 mi ò lè jẹ mọ́ ó ti gbàgbé pé ìyàwó ẹ̀ máa wọ mọ́tò tàbí drive tàbí wà nù traffic láti ibi tó ti ń bọ̀ tó ti kúrò láago 4 tó jìnnà pé ó lè délé láago 8 but principle tiẹ̀ láago 6 sáago 7 ó gbọ́dọ̀ jẹun kí ni principle yẹn máa sọ ẹ́ dà òkúròrò then tó bá wá sọ ẹ́ dòkúròrò ṣó máa gbádùn ayé rẹ̀ àwọn principle kan wà tí ò yẹ kéèyàn ò ní Ọlọ́run fìran wa àwa fúnra wa la fìra wa sínú ẹ̀ àìmọye ìyàwó náà principle tiẹ̀ ni pé fóònù ọkọ ò gbọ́dọ̀ ring ó fẹ́ mẹ́ni tó ń bọ́kọ ẹ̀ sọ̀rọ̀ principle ti ń fún yẹn hypertension díẹ̀ sọ kí ní kan fẹ́ yín obìnrin today mi ò encourage ọkùnrin láti ṣèrànà ṣùgbọ́n mo fẹ́ sọ wípé ẹ kọ́kọ́ lọ fọkàn ara yín balẹ̀ ọkùnrin tí ò dà yín láàmú tí ò sọ pé tí yín bá wò
tó ń pọn yín lé, ṣùgbọ́n tẹ́yìn ń dà láàmú nítorí principle tí ìdáláàmú tẹ́yìn dà láàmú lénìí yóò padà kojú oró padà sí ni principle yìí ló padà kó báyìí. ọkùnrin mi ò ṣetán àti iléyàwó ìjáde ilé, ṣùgbọ́n torí ìwà tíyàwó ń wù lórí ìnira tó ń fọ́kọ nítorí principle yóò padà sọdá láìlọ́kọ. mo rí èèyàn tó jẹ́ wípé principle tí ẹ̀dígbọ́ ọmọ ẹ̀ ò gbọ́dọ̀ báyẹ̀ ṣe ládùúgbò, gbogbo àwọn ọ̀rẹ́ ọmọ ìlú ti lé nítorí wọ́n sọ pé òun fẹ́ kó kàwé. read your book. ìjọ tí ò sí lé àwọn ọ̀rẹ́ ọmọ ẹ̀ tó ti lé kúrò nílé, wọ́n ṣàkíyèsí pé ọmọ yẹn níbà, ṣùgbọ́n torí ibà bẹ́ẹ̀ wọn lè gbé lọ sí hospital. nígbà tí bàbá máa dé òkú ọmọ ló bá. principle gbọ́dọ̀ máa mú yẹn lé kókó ju bó ṣe lẹ́yẹ lọ. a rí pásítọ̀ tó kanra, ó kanra jù nítorí principle. tíyàwó ẹ̀ bá ń bá àwọn ọmọ ìjọ sọ̀rọ̀ ju bó ṣe yẹ lọ, wàhálà ni. ẹni tá a mọ̀ tó ń sọ fún ìyàwó ẹ̀ pé mọ̀mí gbogbo àwọn ọmọ yẹn wọ́n ti súnmọ́ ẹ jù kékeré I don't want it, I don't like it wúrúrú. àìmọye tó sọ pé ìyàwó òun ti lè jẹun jù. principle tòun ni pé àwọn gbọ́dọ̀ máa gba àwẹ̀, ìyàwó òun ò gbọ́dọ̀ máa jẹun jù. ó máa ń ka bí wọ́n bá ṣe ẹran yóò kà sínú abọ́, bí wọ́n ṣe tọ́kì yóò kà sínú abọ́. tó ń jẹ bá di ijọ́ kejì àti pé báwo ni tọ́kì 14 ṣe wá kù 10. jọta hypertension máa pa báyìí ni o. ìyá alágbájá wá ń bí tọ́kì 13 mo fi sínú ọbẹ̀ lánàá why 9 àfi principle ẹ gbọ́dọ̀ jẹun jù. ìjọ wo la fẹ́ ṣe dá ní bàbá sachana ìsìláwà bàbá ń bára wa sọ̀rọ̀, ẹ jẹ́ máa tẹ̀léra wa lórí ètò oríṣiríṣi tá à ń ṣe. a ní kóòtù lọ́kọláya, a ló burú jáì, a nílùú wúrà. ẹ máa bá wa wò ó. principle ń pààyàn. mo lọ́rẹ̀ẹ́ kan ó nígbàgbọ́ wípé bí ìyàwó òun tó bá jẹun jù tàbí jẹun jù òun lọ ó ṣì tòun ni. ọ̀rẹ́ mi tí mò ń sọ yìí kìí sọ ọ̀rẹ́ mi náà dẹ́ndẹ́n, ṣùgbọ́n rẹ̀ ta kàn mọ́ra bákàbákàbákà ni. ìyàwó bíi mẹ́ta ló wá fẹjọ́ ẹ̀sùn mi. tí bá níyàwó mẹ́ta kò ní wọn lẹ́ẹ̀kan náà, ìkíní lọ ìkejì lọ ìkẹta lọ. nítorí kíni? tó bá lóun ò lò ó lọ tó bá jáde nílé, ó ní báàgì kan tó máa ń kó spanner pláyà nǹkan kan tó fi ṣiṣẹ́ sí, ó máa ń gbé kórí àjà bíi ó láwọn kìíní káńgà tó máa ń gbé kọ́. èmi ni tí tòótọ́ ààrẹ díẹ̀ ààrẹ ẹran wọn á ti bá a dín, á dẹ̀ fi nylon oríṣiríṣi wé àti pépà oríṣiríṣi pẹ̀lú nylon, lè gbóòórùn ẹ̀, yóò sì máa mu gàrí lójú ìyàwó. ṣùgbọ́n níjọ́ tí ìyàwó bá jáde láàrin mi àti yóò kàn náwó gan báàgì, yóò mọ ẹran dídín ń bẹ. ìjọ́ tá a sì rí ẹ̀ tú sọ́wọ́ ìyàwó kìíní, bó ṣe tú náà ló tú sọ́wọ́ ìyàwó kejì. ọ̀rẹ́ wa ṣé lóòótọ́ ló máa ń fi ẹran dídín sínú báàgì? kò rọ́rọ̀ sọ. principle náà ni o. ó dẹ̀ tí ò níyàwó lédi sí a ní sọ jù bẹ́ẹ̀ lọ. torí ipa rẹ̀ ni tó kówó sínú stocking, tíyàwó ẹ̀ sọ fún un pé kò sówó tàn mọ́ òun lọ léèwé, bàbá ẹ̀ ní kò sówó lọ́wọ́ òun, ó dẹ̀ jáde. ìyàwó wà wò pé ok kò sówó lọ́wọ́ ọkọ òun, ìyẹn ò ní kó má tún lè ṣe. gbogbo abẹ́ bẹ́ẹ̀dì ìyàwó pẹ̀lú ó ń tún lè ṣe láì ní nǹkan kan míì lọ́kàn. bó ṣe kan bàtà bàbá ní ìjẹ́ kó ń bá gbé fún ṣúmíkà kó bá clean ẹ̀ kó ń sanwó ẹ̀. ṣúmíkà ní gbé bàtà fún, ṣúmíkà ló dá stocking padà fún ìyàwó. nígbà tí wọ́n máa wọnú stocking bàbá, wọ́n bá 150,000. bàbá kó sínú stocking ó ti bọ́nú bàtà. ìgbà tó padà dé ó ń béèrè lọ́wọ́ ìyàwó pé ẹ dákun bí ti ń gbọ̀n lọ ní gbọ̀n bọ̀,
ó padà lọ́ọ̀dọ̀ àwọn ọmọ láwọn ò rówó, àwọn ọmọ tí ò rówó ilé ìwé wọn san. Orin ọpẹ́ nìyá ló padà kọ torí pé bàbá yìí ò padà rówó ìgbà. Ṣùgbọ́n láàrin mi àti níwájú ilẹ̀ àtọlọ́run kì í ṣe ọ̀rọ̀ owó yìí ló pa bàbá yìí o. Ṣùgbọ́n bàbá yìí kú láàrin oṣù 8 lẹ́yìn ìṣẹ̀lẹ̀ yìí. Yàtọ̀ fún pé kò rówó ìgbà, àwọn ọmọ ń dunnú ni torí pé píríncípù bàbá wọn kò bá wọn lára mu. Ìyàwó ọmọ pọ́kọ́ kù torí pé ìgbà tó wà láyé kò ní túmọ̀ sí. Ǹjẹ́ píríncípù wa, èmi ni ìwọ bàbá ìyá, ṣé píríncípù rẹ gbọ́dọ̀ jẹ́ under must? Ṣé tí wọ́n rò lọ́kàn ẹ lẹ́lòmíì gbọ́dọ̀ rò lọ́kàn? Ṣé wà rẹ lẹ́lòmíì gbọ́dọ̀ tẹ̀lé? Mo kí yín o, Ṣeun Agboola lórúkọ tèmi. Píríncípù lè tó tòní. Tó bá ti rí píríncípù tó fẹ́ pọ̀ jù, yóò padà kó bá ẹni o. Ṣùgbọ́n má jẹ́ kó bọ́mọ, má jẹ́ kó bá yá o. Ronú lónìí lórí píríncípù rẹ̀, ṣàṣìjù sí ń bẹ torí pé ọmọ táyé bí láyé ń pọn. Ìyẹn ò ní ká mọ̀kọ́ mọ́ o, ṣùgbọ́n ṣé níwọ̀nba nítorí ènìkọ́, nítorí ọjọ́ àti sòní. Gbogbo píríncípù kan ló dáa o, ṣùgbọ́n báyìí ni màá ṣe nǹkan mi ò yí padà. Àmọ́ tó bá rẹ́ni sọ fún ẹ pé kò dáa, tètè yí padà. Mo kí ẹ kú dédé àsìkò yìí. Ṣeun Agboola lórúkọ tèmi. Jupiter Master Channels náà lẹ ti ń gbọ́ wa. Ire o.